Ọláyà ọlọ́run jọ báwa káwọn ìyá wa. Ọlọ́run jọ báwa káwọn ìyá wa. Ó forí ìjì wọn káwọn lọ́jọ́ ìdá. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. دخلت دخول الأسد وقلت حول الهمام أنتم النار وأنا الماء أطفأتكم. Ẹ̀dàkùn àpẹwàkí àwọn Adémọ̀lì Alhaja Fatima ẹ̀dàkùn. Ṣé wọ́n aláwárí? Dàkàtù dùkúrà lùkúsùdì. Ìrọ̀. Mo bá ti rí lórí. Ọkùnrin tó wà wọlé àdéhìmá. Àtùmọ̀ náà wà ánà lè máa kù. Àkúfà àtùmọ̀. Wallahu ghalibun ala amrihi. ولكن أكثر الناس لا يعلمون وإن جندنا لهم الغالبون ومن نكث فإنما ينكث على نفسه ومن قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد لا يتكلمون إلا من أذن له الرحمن وقال صواب اللهم آمين. وكيل لك أجد الله أكبر. إذا قلقت بجبام لو إذا كنت بلاد ọba mo ṣe tàbí obìnrin لا يسأل عما يفعل وهم يسألون. ẹ̀rọ ọmọ ẹ̀yà mẹ́ta bàbá Khalifa, bàbá wa àgbà síìsì àti bàbá wa Àrẹ̀mú gẹ́gẹ́ Àrẹ̀mú oral network, Àrẹ̀mú president àwọn àfá ẹ̀tì kú ní sẹ́kítọ̀ yìí. Ọmọ ìyá mẹ́ta bí ẹ bá wọ̀ wọ́n tó kágbọ́nà ọmọ tó bí àbí òdú bẹ́ẹ̀. Gbogbo obìnrin tó bá ti kú kẹ́nà ọmọ tọ́rọ ní ọmọ ẹnu ọmọ rẹ̀ ní tọ́rọ láyé. Bọ́ọ̀mọ bá ti ṣoríire ìyá rẹ̀ ní ẹlọ́run ẹwọ ọmọ ìyá mẹ́ta ẹ̀ntí ní débẹ̀. Wọ́n fi ọlọ́wọ́ ní láwọn jẹ́ nípa Muhammadu ẹ̀ẹ́sẹ̀ ẹ̀rẹ́mọ̀ ẹ̀dá kasára sàtẹ́mì ní dáadáa. Ànábì ọ̀tọ̀ lórí adẹ́rìn ilẹ̀ bẹ̀mọ́ Ànábì Muhammadu aṣíwájú ayé tọ̀hútọ̀ Ànábì tí ó dàbí ẹni káàkiri. Ọlọ́mọdé àwọn aláyà nígbà Muhammad ayéláyé látara nígbà Muhammadu. Mo kí gbogbo ẹ̀ ní àgbàlagbà jírin bàbá àbàbà jírin àfá ẹ̀yìn ògúnlọ́gbogbo tí tẹ́tọ́ lẹ́nu ní tẹ́fà pàmọ́ sí àyí. Ìyọ́ ma rọ̀ pé mo wọ́n rí lásán tó wà ní bẹ́ẹ̀ sì ní inú ilé ìrújú àṣírí náà. Ṣé ti bàbá wọn lára ní kí n sọ ní? Àbí kí n sọ ti bàbá wà fún oníwà sí èyí? Àbí kí n sọ ti bàbá mi àgbà, bàbá mi aláró, hafidhahumullah wa ra'ahum láti ìlú Ìlọrin? Àbí kí n sọ ti bàbá wa ọmọ bàbá Mukadam Sakama? Àbí kí n sọ tàwọn àgbàlagbà tó bẹ̀rẹ̀ àtẹ́kì bàbá wa aláàmù? Gbogbo ẹ̀yin mẹ́yìn fún ànẹ́bí kí káàkiri lè fẹ́ ikọ̀ ọmọ kí àbúrú kí ẹkù àmọ́lẹ̀ ànẹ́bí lára mi. Alábẹ́rẹ́
kò ní bàjẹ́ láíláí ẹ̀kọ́ àkúṣẹ́ bàbá ọlọ́wọ́ ọlọ́wọ́ ẹnìkan ò lè mọ́ yí gidi pé òun náà ò bá gidi bàbá wọn ni kájídà ara kájídà kò láti máa fa dására kan fún wa ẹni kò máa ẹni mọ̀ òwò sí nẹ́tọ̀ ààrẹ mú ẹlẹ́gbẹ̀ẹ́ máa ṣe ṣe ọkùnrin ọlọ́wọ́ ọba tí ń dẹ̀rù bà ara rẹ̀ tó bá dájúkò ẹni orí ogun àtẹ́ àmọ́ kí n sọ pé mo pàdé bàbá wa ní àlẹ́fẹ́ kíkọ́ yunifásitì ẹni tí bá ń ṣe ọmọ ọlọ́mọ àbí bàbá káwọn ni wọ́n ṣe ọ̀láàlá àdúrà bí wípé ọlọ́run jẹ́ ẹgbẹ́ àbúrọ̀pá nípa Muhammadu ọlọ́run ní dá ìgbẹ́ra yìí bí mo ti ń ṣàkọ́ fún náà lọ́dún mọ́ bàbá wa sí ìṣe nínú náà nínú mọ́ bàbá wa Khalifa nínú ẹ̀yìn ọmọ Alim-Bello ní parí láíláí ayé tí bàbá wa Alim òjò jẹ látara ẹgbà lè jẹ́ lẹ́yìn wọn ní kú sọ́nà bí èfí alùbáríkà lẹ́kọ̀ọ́ Muhammadu alùbáríkà lẹ́kọ̀ọ́ Muhammadu alùbáríkà lẹ́kọ̀ọ́ Muhammadu ọba sẹ́nitọ̀ sánmà àtàwà níbẹ̀ òjú méje lọ ilé ìtì fóònù lọ sánmà àtàwà níbẹ̀ òjú méje lọ ọjọ́ ayé wa ṣèbí méje ilẹ̀ tàwà níbẹ̀ òjú méje lọ ẹbẹ̀ olúwa wáyé lókè ṣóre fún yín kókò jíjọ́ méje Bismillahirrahmanirrahim ẹjá ṣe èdè káwà lè dán ní bọ́dọ̀bọ́dọ̀ àbọ́pọ̀ ìlú ọmọ kún wá ṣèbọ́ máa dámà náà làkábọ́ ṣèbọ́ máa dámà náà làkájọ náà wọ́n fàtàrí sẹ́nu wọ́n fọ̀fọ̀ di òkúlò ẹ̀bá lọ bàrùbá ẹlọ́ ṣe dàbára èmi ò rákà lágbòló tó lè rán àmọ́ tó lè bí ọlọ́run má ṣe ẹ̀sán fún kó wá tó lè bí ọlọ́run má ṣe ẹ̀sán fún kó wá àwọn ẹni ẹ̀sán káàkiri ilẹ̀ Yorùbá ètò dárúkọ díẹ̀ wọ́n kò bá àtàlè dárúkọ tán àwọn tí wọ́n tọ́jú ọmọ ọlọ́mọ tó gbàgbé ọmọ tí wọ́n àwọn dárúkọ wọn jọ láyé ní ìlú ọlọ́jọ́ báwa kí á wà fún ọlọ́jọ́ báwa kí á wà fún kò fẹ́ rí ìjìyàn gbà wọ́n lọ́jọ́ ìdájọ́ bóyá ọlọ́jọ́ báwa kí á wà fún ọlọ́jọ́ báwa kí á wà fún kò fẹ́ rí ìjìyàn gbà wọ́n lọ́jọ́ ìdájọ́. Wọ́n máa lọ bẹ́ẹ̀. Bàbá mi àgbà aláwọ̀ ìlú Ṣakí. Àbábí ti jẹ́ ẹja wẹ́lẹ́gbẹ́gbẹ́ nù wọn. Àlùfáà àwọn àyà agbóyá ìlú Ṣakí. Muhammadu Sani Nàìjíríà ìlú Ṣakí. Muhammadu Jami Yẹ̀pẹ́sọ̀ ìlú Ṣakí. Ẹ̀yísá Àwúláyì ìlú Ṣakí. Allahu Káfí Muhammadu Tawfiqu ìlú Ṣakí. Musa Al-Adibadi ìlú Ṣakí.
Muhammadu Salihu Alájọ́rí. Èrò rẹ̀ ti jẹ́ Mashallah. Also, we are in your farms. I really appreciate that. Your son and daughter loves me so much. Allah, we love you more.
Ẹ̀ṣẹ̀ kó máa lọ bẹ́ẹ̀. Ìlú ọ̀nà Sàlìmáàmù aláwáyé. Abúlé-Kẹ̀rí ní Sàmí. Abúlé-Yẹ̀kí ní Àdìsá. Òun ló pàṣẹ Ibrahim rẹ̀ ní Asílálẹ̀ ìlú Ọ̀yọ́. Bàbá Sàlámù kí ní Ìpálẹ́dé. Ọ̀yọ́. Abúlé-Rahim ní Alọ́ọ̀yọ́. Ìlú padà. Ìmáàmù rẹ̀ náà kojú. Bàbá alábúlé mú. Bàbá ọlọ́nàṣẹ̀. Àbá ọlọ́dọ̀. Ìlú Ìwó. Àhàmádù méjì ní bẹ̀rẹ̀ ìlú Ìwó. Àhàmádù ọlọ́wọ́ rẹ̀ kí àmádù ilé àmì. Àhàmádù ilé àmì ní láàrin àbá àbú àbáwá Muhammadu Abdul Baki olùwàgbà. Àlùfá akátá ilé ẹgbẹ́. Ilé àbá àgbà. بعد كل ينجد جرجيس أمر الرزاق المركزي بريمو محمد راجي أبدلنا أبدل الجوفة محمد راجي أبدو عثمان أبدل أيضا الجوفة مجسر من سلايه Abdul-Jamil Azrail Ewodani Ogolana Àrẹ̀mú ọlọ́run kákídà Àrẹ̀mú akíkàgbé ọkùnrin inú ní orínú rẹ̀ funfun lẹ́yẹ́ ṣù afẹ́kọ́dá fún ọlọ́run adára rẹ̀ lọ ọlọ́run nígbà tó rẹ̀ ní abẹ́ káńsù Àrẹ̀mú sẹ́nitọ̀ Àrẹ̀mú Sheikh sẹ́nitọ̀ Àrẹ̀mú Ànábì torí bó ṣe lọ́wọ́ nípa ìdí àmẹ́gbọ́ Muhammadu ولد الهدى فالكائنات ضياء وفم الزمان تبسم وثناء الروح والملأ الملائك حوله للدين والدنيا به بشراه والعرش يزهو والحميرة تزدهي والمنتهى العصماء وحديدة الفرقان صائدة الرضا بالترجمان شظية كالناء والوحل يقطر سلسلة من سلسل واللوح والقلم البديع رواه نظمت أسامي الرسل فهي صحيفة في اللوح واسم محمد كبرى اسم الجلالة في بديع حروفه ألف هنالك واسم طه الباء يا خير ما جاء لوجود تحية للمرسلين إلى الهدى بك جاءوا يا محمد بك بجر الله السماء فصجلت وتضوعت بسكابك الأبرار فإذا رحمت فأنت أم أو أبو هذان في الدنيا مبرحما وإذا عفوت فقادرا ومقدرا لا يستهين بعفوك الجهلاء يا محمد وإذا غضبت فإنما هي غضبة في الحق لا ضغن ولا بغضاء يا أيها الأمي حسبك رتبة في العلم عن دانت بك العلماء يا رسول الله
Ànábì Muhammadu. Rasulallahi Ànábì Muhammadu. Mo ti gbà lónìí. Ànábì Rasulallahi. Ànábì Muhammadu. Rasulallahi Ànábì Muhammadu. Àbókí ẹ̀sìn wá ní kílẹ̀ kan. Ànábì Muhammadu. Rasulallahi. Ànábì Muhammadu. Ya Nabi. Ànábì Muhammadu. Ẹ̀rọ kò ní ṣẹlá. Ànábì Muhammadu. Arasa Nabi. Ànábì Muhammadu. Ànábì Muhammadu. Ya Nabi. Ànábì Muhammadu. Àbókí. Ànábì Muhammadu. Ànábì Muhammadu. Ànábì Muhammadu. Àwọn àyà al-AKHYAAR dà. Al-AKHYAAR. Wọ́n yóò wá nábì ní dáadáa. Ànábì Muhammadu. Ànábì Muhammadu. Kọ̀mìtì ìyáwá al-AKHYAAR àgbà. Sayyida wa àgbà. Kọ̀mìtì Sayyida kejì náà. Sayyida Akifa. Sayyida Hanifa. Àti Sayyidatu Shukra. Al-AKHYAAR ayẹyẹ wa méjèèjì. Bóyá tẹ bá ti dìde àwọn alásàlá tó tẹ̀lé yín. Bóyá Rasulallahi. Ànábì Muhammadu. Ànábì Muhammadu. Kò jẹ́ kó jẹ́ yàrá. Ànábì Muhammadu. Ànábì Muhammadu. Ìyàwó Hanifa. Ànábì Muhammadu. Sayyida Shukra. Ànábì Muhammadu. Bákí àyè méjèèjì náà pọ̀. Ànábì Muhammadu. Rasulallahi. Ànábì Muhammadu. Ya Nabi. Ànábì Muhammadu. Ya Mubashir. Ànábì Muhammadu. Nabi Muhammadu. Ànábì وسلم تسليما كثيرا صلوا على النبي الكريم. mo kí bàbá wa gbà alẹ́ tí wọ́n máa ṣe wọ́n ní wà ní Muhammad bọ̀ ọlọ́pàá tó gbàgbé láíláí ìpadà sínú lọ́rin yín ọlọ́pàá tó gbàgbé ládé ṣùgbọ́n ṣe bẹ́ẹ̀ ẹ̀kọ́ ọ̀dà ń lè wájú ọgbẹ́sẹ̀ kan